ṣé kí n sọ àṣírí kan fún yín? Ẹni tó bá ń ṣe lámèétọ́ ó máa ń ṣòro fún wọn láti kọ̀wé. Tó bá ti kọ́ fúnra ẹ̀ báyìí, ìwọ ló kọ́ o. Nígbà tó bá lọ fẹ́ tún kà yẹn, ó fàya pẹ́rẹpẹ̀rẹ ni. Ìbálòdé tó ní o, Àmọ̀kẹ́ ẹ̀yà ọba mórí ìbà fọ́lọ́run ọba, ọba tó tó bí àrò, ọba lèwí lè ṣe, lónìí mórí ìbà fọ́lọ́run ọba, mọ̀rímọ̀rí eléré àlámọ̀ tí mọ̀yàn ó jàre, ọba dẹ́dà, ọba ṣẹ̀dá, adániwáyé, Àmọ̀kẹ́ mórí ìbà, mórí ìbà, mórí ìbà fọ́lọ́run ọba. Orúkọ mi ni Àrìnpé Gbẹ́kẹ̀lólú Adejumo, ọmọ Olúfàjọ ni bàbá tó bí mi lọ́mọ. Ọmọ Mọdákẹ́kẹ́ ni mí, ṣùgbọ́n ìlú kan tí wọ́n ń pè ní Wa Ka Jaye Gbọ ni wọ́n bí mi sí ní ọjọ́ 4 oṣù kẹta ọdún 1964 ni wọ́n bí mi sí ayé. Mọdákẹ́kẹ́ ni mo dàgbà sí o, torí pé lẹ́yìn ogun wẹ́ẹ̀tì ẹ̀ ní ọdún 1966 àwọn òbí mi padà sí Mọdákẹ́kẹ́ tó ṣe ìlú wa láti Wa Ka Jaye tán bí mi sí yẹn. Nítorí náà ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí mo lọ Mọdákẹ́kẹ́ ló wà. Orúkọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ yẹn ni à ń pè ní St. Stephen's A Primary School, Ìta-àsìn, Mọdákẹ́kẹ́. Lẹ́yìn tí mo ka ìwé ní ibẹ̀ yẹn fún alákọ̀ọ́bẹ̀rẹ̀, mo lọ sí ilé ẹ̀kọ́ girama ní Orígbó Anglican Grammar School, Mòro. Lẹ́yìn tí mo kúrò ní Mòro ní ọdún 1975, tí mo kúrò ní ọdún 1975 ni mo débẹ̀, 1980 ni mo kúrò. Mo dúró lé ọdún kan. Wọ́n bá wa ríṣẹ́ tíṣà láyé ìgbà yẹn, wọ́n ríṣẹ́ tíṣà fún mi o, ṣùgbọ́n oko náà gbé mi lọ. Oko yẹn ń jẹ́ Ọ̀rànràn Community Grammar School, Ọ̀rànràn. Mo wá wò pé èmi ò lè gbé bí o. Dípò tí n fi ṣe tíṣà oko yẹn, mo wá ṣe nǹkan tí àwọn akẹ́kọ̀ọ́ ń pè ní remedial classes ní ìsìn. Ọdún kan ni mo fi ṣe kí n tó wọ inú ọgbà University of Ife nígbà yẹn ní ọdún 1981, oṣù kejìlá ọdún 1981 ni mo wọ University of Ife láti lọ ka oyè ìmọ̀ ìjìnlẹ̀ kínní tí a mọ̀ sí BA Yorùbá. Ọlọ́run sì bá wa ṣe, kì í ṣe ayé àlùtà bí eléyìí tí gbogbo nǹkan ó dagun. Tá a bá ti wọlé ńgbà yẹn, a máa gbà tá a kúrò. Oṣù keje ní ọdún 1985 ni mo kúrò, tá a lọ sìnrú ìlú ní Abẹ́òkúta ni mo ti sìnrú ìlú. Ẹ̀gbádò College ni mo ti sìnrú ìlú tí ẹ̀ ń pè ní NYSC ní ọdún kan. Kété tí mo ṣe tán ní ọdún 1986, mo padà sí University of Ife láti lọ ṣe masters nínú Yoruba Literature. Mo parí masters ní 1988. Ọlọ́run ràn mí lọ́wọ́. Mo rí ẹ̀bùn ẹ̀kọ́ ọ̀fẹ́ gbà láti ọ̀dọ̀ ilé ẹ̀kọ́ gíga University Ile-Ife ńgbà yẹn. A máa ń pe ẹ̀bùn ẹ̀kọ́ ọ̀fẹ́ yẹn ní University Postgraduate Fellowship. Wọ́n máa ń fún wa lówó lóṣooṣù. Ó jẹ́ kí ẹ̀kọ́ yẹn kó rọrùn. Nígbà tí mo ṣe tán níbẹ̀ ní 1988, ọdún yẹn náà ni mo ríṣẹ́ o. Mi ò kàn tiẹ̀ tàràkà kan pé àwọn wáṣẹ́ káàkiri. Oṣù kẹsàn-án ni mo parí. Oṣù kẹwàá báyìí, ní ọjọ́ 1 oṣù kẹwàá, mo ti gbaṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ni assistant lecturer ní Ondo State University là ń pè ńgbà yẹn. Mo rò pé bẹ́ẹ̀ náà ń pè ní Ekiti State University ní ìsìn. Mo gbaṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ ní graduate assistant torí pé wọn tí ì ṣe result wa. Ìgbà tó di oṣù kejìlá tó ń ṣe result wa, wọ́n gbé mi sí ìpele assistant lecturer. Ibẹ̀ náà ni mo wà tí mo tún ti gba fọ́ọ̀mù láti tún ka ẹ̀kọ́ sí, tí mo wá fi
lọ fún ìmọ̀ ìjìnlẹ̀ kẹta èyí tẹ́ ń pè ní PhD ní University Ifẹ̀ kan náà ni, ṣùgbọ́n wọ́n ti yí orúkọ padà, wọ́n ti di Obafemi Awolowo University. Mo dẹ̀ ṣe yẹn títí mo wá gboyè PhD ní ọdún 1995. Ìbáyá mi àrìn pé o, àrìn pé Adejumo mo rí bàbá rẹ̀, mo dá kẹ́kẹ́ níṣẹ́lẹ̀ o. Mo dá kẹ́kẹ́ akọ̀ráyè ọmọ orí àràbà tí fọ́n bí èèyàn ni mo dá kẹ́kẹ́. Ọmọ ẹyẹ gbè mí wọn ò ṣe bí akọgbẹ mí wọn èso ọ̀dàlẹ̀. Ẹni ẹyẹ bá gbé ní lọ́wọ́ ẹni ẹyẹ bá gbé nílà. Ọmọ akíkanjú lójú ogun, ọmọ ogun so wà pọ̀ ní mo dá kẹ́kẹ́ lé. Ọmọ ẹyẹ gbè mí o, bẹ́yìn omedi akọbí ọ̀lẹ́ làrá kúkú mọ̀ wọ́n rí. Ẹ̀jẹ̀ akọrin tí ẹyẹ máa ń pa àwọn ará Mọ̀dá kẹ́kẹ́ àmọ́ ní o, sáǹbàdà ní ẹlù fún. Bàbá mi lóòótọ́ ó ṣiṣẹ́ olùkọ́ni kó tó di oníṣòwò, kó tó gẹ́ Ọlọ́run nípè ní ọdún 1972. Ọmọ kékeré ni wọ́n gbà yẹn, mi sọ pé mo bá ń lé. Ṣùgbọ́n nǹkan kan tí mo mọ̀ ni pé láti ìgbà tí mo ti kéré lèmi ti fẹ́ràn pé kéèyàn máa ka ìwé literature láti kékeré. Lára àwọn ìwé tí a máa ń kà ní primary school tí mo lọ ní Kádàrá àti ìyá rẹ̀ láti kékeré. Nǹkan kejì tí mo tún mọ̀ ní wípé láti kékeré báyìí mo máa fẹ́ràn kí màmá wo ẹ̀rọ móhùnmáwòrán o. Ní ó bá ti dìrọ̀lẹ́ àjọṣí ṣẹ́ǹtì náà máa ń pè Nigerian Television Authority, àjọṣí ni. Ibẹ̀ ni màá dẹ̀ sùn sí. Tí tẹlifíṣàn bá parí, tí ṣẹ̀mọ̀ tán ti parí ní ilé iṣẹ́ ṣẹ̀ǹpọ̀, a máa hó wúruwúruwúruwúru wúruwúru yẹn rẹ̀ ni màá sùn sí. Mi ò gbóyìnbó, mi ò gbogbo àwọn òyìn eré tán máa ń ṣe lóyìnbó yẹn mi ò mọ̀ túmẹ̀ o, ṣùgbọ́n màá máa fi àwọn action ṣẹ̀mọ̀ iṣẹ́ màmá nǹkan tó ń sọ mi ò gbọ́ tó ń sọ ó tún ti wọlé ó tún ti ṣe léyìí o. Mo ti nífẹ̀ẹ́ sí i láti kékeré. Ilé ẹ̀kọ́ tí mo lọ tún wá ràn mí lọ́wọ́ gan-an. Ṣé rí St. Stephen's Primary School tí mo lọ yẹn, wọ́n fi ilé ẹ̀kọ́ yẹn wọ́n fi ṣe project. Basfa fún wa ló fi ṣe project tí wọ́n ń pè ní 6 years primary project nígbà yẹn. Kí sì ni 6 years primary project yẹn jẹ mọ́? Ohun tó jẹ mọ́ ni pé wọ́n gbàgbọ́, àwọn Fáfúnwá àti àwọn tí wọ́n ṣe kò kárí ètò yẹn, wọ́n gbàgbọ́ wípé èdè Yorùbá ó ṣe é kọ́ gbogbo iṣẹ́ pátápátá. Torí náà mo jẹ́ kan lára àwọn tí wọ́n fi ṣe experiment yẹn, ìdánwò ni. Ní kíláàsì tí wọ́n sì ti ń fi Yorùbá kọ́ wọn ní gbogbo nǹkan lèmi wà. Torí náà ńkọ́ wọ́n kọ́ wa, wọ́n kọ̀wé oríṣiríṣi fún wa, wọ́n kọ̀wé literature fún wa, wọ́n kọ́ tèbó fún wa, wọ́n kọ́ ti Yorùbá fún wa. Láti ilẹ̀ lèmi ti fẹ́ràn literature Yorùbá. Bí mo dẹ̀ ṣe bá dàgbà tí mo fi lọ sí ilé ẹ̀kọ́ girama nìyẹn. Nígbà mo wà yunifásitì, èmi ni mo gba kí lẹ máa ń pè àmì ẹ̀yẹ the best graduating student in Yorùbá literature nígbà tá a parí pátápátá gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ kínní. Torí náà literature yẹn ti wù èmi láti ilẹ̀. Ìgbà táwa ń ṣiṣẹ́ olùkọ́ni gẹ́gẹ́ bí olùkọ́ni ní yunifásitì, ọ̀pọ̀lọpọ̀ ìwé la máa ń kà. Ara iṣẹ́ tá a dẹ̀ máa ń ṣe níbẹ̀ ni wípé a kàṣẹ́, a ṣe lámẹ̀ẹ́tọ́ lórí iṣẹ́ àwọn èèyàn tí wọ́n ń ṣe. Ṣé wọ́n ṣe dáa? Ṣé wọ́n ṣe dáa? Ṣé wọ́n níbo ni ó yẹ kí táwọn oníbò Gẹ̀ẹ́sì ń pè ní characterization ẹ̀dá ìtàn yẹn níbo náà fi sí? Báwo ni tíìmù yẹn ṣe lọ sí? Kókó ọ̀rọ̀ yẹn bo náà fìdí ẹ̀ gúnlẹ̀ sí? Báwo ni wọ́n kàn tiẹ̀ ṣe ìhun ewì tán kọ́? Gbogbo yẹn la máa ń wò. Torí náà kọ́ láti kékeré títí tí mo fi gé olùkọ́ni ni mo ti mọ̀ nípa literature. Torí náà kọ́ níjọ́ kan àwa náà kàn wípé ó pẹ́ tá a ti ń fẹ̀dí onídìí tá à ń yẹ iṣẹ́ oníṣẹ́ wò. Ṣàdẹ̀ mọ̀ pé nǹkan tó dùn ṣe jù lọ láyé yìí
ni pé kẹ̀bẹ̀ sí níṣe lámètọ́ lórí iṣẹ́ oníṣẹ́ pé ẹ jẹ́ káwa gan ká kàn tiẹ̀ ìmọ̀ tá a ní ẹ jẹ́ ká gbé sílẹ̀ káwọn èèyàn náà kàn tún di wa wò káwo bí táwa náà tá a kù sí. Ó jẹ́ ọ̀kan lára nǹkan tó gún wa ní kẹsẹ́. Ìkejì, àwọn àgbà ní pé ẹṣin iwájú ni tẹ̀yìn máa ń wò sáré. A rí pé àwọn tí wọ́n kọ́ wa àwọn náà kì í ṣe pé wọ́n ń túdi iṣẹ́ oníṣẹ́ nìkan o, àwọn náà ń kọ́ iṣẹ́ tiwọn. Bí àpẹẹrẹ báyìí máa fún yín lápẹẹrẹ méjì. Akínwùmí Ìṣọ̀lá ọ̀gá mi ni, ọ̀jọ̀gbọ́n ni wọ́n, kí Ọlọ́run kó bá wa dẹlẹ̀ fún wọn. Fada Ilésanmí Pàdì Ilésanmí ọ̀jọ̀gbọ́n ni wọ́n. Gbogbo wọn ni pé wọ́n bó ṣe ń túdi onídìí ni wọ́n ń kọ́ tiwọn. Àwa náà gbọ́dọ̀ gbégbèsè. Kò yẹ ká máa túṣe oníṣẹ́ káwa náà máa mú ìmọ̀ tá a ní ká mú lò. Ara nǹkan tó tún wa ní kẹsẹ́ láti bẹ̀rẹ̀ sí ní máa kọ̀wé nìyẹn. Kíláàsì mẹ́ta ló wà. A ní A, B, C. Ṣé ń gbọ́ mi? A àti B àwa ni wọ́n fi Yorùbá kọ́ ní gbogbo iṣẹ́ títí kan science. Gbogbo iṣẹ́ kan ṣoṣo là ń fi èdè Gẹ̀ẹ́sì kọ́. Èdè Gẹ̀ẹ́sì nìkan náà ni. Gbogbo iṣẹ́ yòókù téèyàn ń kọ́ nílé ẹ̀kọ́ ní primary school Yorùbá la fi ń kọ́. Ṣé ráwọn sí yẹn náà ń pè ní nǹkan tí wọ́n ṣe ń control ṣẹ̀mẹ̀ tẹ́ bá ṣe science control àwọn ní control class. Control class òyìnbó náà fi ń kọ́ àwọn ní gbogbo iṣẹ́. Èdè nǹkan kan ṣoṣo náà ń fi Gẹ̀ẹ́sì kọ́ wọn. Nǹkan ṣoṣo yẹn náà ni náà ń fi Yorùbá kọ́. Nǹkan ṣoṣo yẹn náà ni Yorùbá. Ìgbà tá a sì ṣèdánwò ṣé ń gbọ́ mi o, àti àwa tá a ṣe léèbó àti àwọn tó ń ṣe oní Yorùbá gbogbo wa la yege. Mo rántí pé nígbà tí a lọ sí secondary school àwọn tíṣà wa àwọn tó ń ṣe experiment yẹn wọ́n máa ń ṣe nǹkan tí a máa ń sọ wípé èèyàn ń wo bí iṣẹ́ wọn bó ṣe àyọrísí iṣẹ́ wọn tẹ́ máa pè ní bí follow up. Wọ́n máa ń wá wọ́n wá wò pé ṣáà ń ṣe dáadáa pẹ̀lú àwọn akin ẹlẹgbẹ́ wa ṣe mọ̀ secondary school sì ń ṣe pé gbogbo ẹni tó lọ sí gbogbo iléèwé lájọ pàdé á dẹ̀ ń ṣe dáadáa. Títí tí mo wà bí ara ẹni tó jẹ́ dókítà nù wá, ara ẹni tó jẹ́ nọ́ọ̀sì, ara ẹni tó ṣe fámásì, ara ẹni tó ṣe oríṣiríṣi iṣẹ́ lójú tèmi ṣóyè yín ó kẹsẹ̀ járí. Ṣùgbọ́n mo sọ lẹ́ẹ̀kan pé mi lè sọ ní pàtó torí pé kì í ṣe mi ni mo ṣèwádìí. Àwọn onímọ̀ tí ó jẹ mọ́ èdè àti àwọn tó jẹ mọ́ iṣẹ́ mi gan wò pé èdè ọmọ èdè abínibí ọmọ lọmọ máa ń ronú. Èdè tán bí ọmọ bí pò ló fi máa ń ronú. Torí náà nǹkan kò burú. Mo kàn tiẹ̀ mo ti ń gbọ́ fìfìn wípé ní orílẹ̀-èdè Nàìjíríà gan nísìn wọ́n fẹ́ ṣe nǹkan tó ń pè ní language policy. Lára language policy yẹn náà dẹ̀ ni pé ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ èdè abínibí ni wọ́n fi máa kọ́ ọmọ ní gbogbo iṣẹ́. Torí pé bọ́n ṣe ń ṣe ní àwọn orílẹ̀-èdè àgbáyé míì nù. Ṣé àmọ̀ pé bẹ́ẹ̀ bá dé orílẹ̀-èdè míì ní ìsìn bó o bá gbédè wọn kò sí bó o ṣe fẹ́ lè gbé bẹ̀ bí ilẹ̀ Germany ní ìsìn. Bó o bá dé ilẹ̀ Germany lónìí o tó gbédè wọn tí ẹ bá ọ. Ibí ni mo ti rí i pé ohun abíwa bí kì í wù wá ohun ẹlẹ́ni ló máa ń yà wá lára. Ọ̀gá náwó gan-an ni o. Bísí ọmọ rere ni yóò kúkú gbẹ̀yìn àwọn náà. Síjí bẹ́ẹ̀ àwọn òbí kan wà tó jẹ́ pé ẹ̀yìn wọn kò lè dára bíi ti ìyá ọ̀gá. Túnjí kí ló rí? Síjí ẹni tí ọmọ rẹ̀ ò tọ́jú nígbà tó wà láyé kò ti máa rí àpẹẹrẹ bí ìgbẹ̀yìn òun yóò ṣe rí. Ojú tí yóò bá ní kalẹ̀ ni kò gbọ́dọ̀ máa wá mí kó máa lẹ̀pọ̀ láàárọ̀ kùtùkùtù. Túnjí kì í ṣe ní gbogbo ìgbà o. Èmi mà mọ bàbá kan ládùúgbò wa tí ẹ̀yìn rẹ̀ dùn dáadáa. Ebi ló sì lu bàbá náà pa
ṣùgbọ́n nígbà tó kú tán la tó mọ̀ pé gbajúmọ̀ làwọn ọmọ tó bí jọ. Màálù tí wọ́n pa níbi àríyá òkú bàbá yẹn tó 20. ṣe rí ìwé kíkọ ohun agbọ̀ndàn làwa máa ń kọ̀wé, iṣẹ́ tiwa nu. àwọn ò ní àlòkò bíi àwọn olórin wọn ní n ò lóko n ò lódò orin níṣẹ́ wa ẹ ṣá máa pè wá lóde kẹ́sì máa náwó. ìwé kíkọ níṣẹ́ tiwa. bó o bá ti kọ̀wé nínú èpèdè tiwa o ti ṣègbé. It's either you publish or perish. kò sì sẹ́ni tó fẹ́ ṣègbé. torí náà kọ́ ọlọ́lọ́jọ wọn ni àwọn jọ́nà àti kù wà ń bẹ̀. ṣóyè yín àwọn ìwé chapters in books àbí kí ni à ń kọ̀wé o àkọsínú ẹ̀ ó pọ̀ ń bẹ̀. àwọn ìwé tó wá jẹ́ ìwé kíkà tó jẹ́ mọ́ literature ó náà wà o. ètò jẹ́ mọ́ literature yẹn tí mo ti kọ 2 ni. mo kọ drama yẹn ni mo kọ́kọ́ kọ kí n tó wá kọ ìwé ewì. mo ti ń rò ó mi tí ì rò tán ṣùgbọ́n mo ti pèlò ẹ̀ sọ́kàn mi láti mú ìkan lára àwọn ìtàn tí mo fi kọ ewì mo fẹ́ sọ di ìtàn àròsọ. ìdí tí mo sì fẹ́ sọ di ìtàn àròsọ ni pé ìtàn ni ó gùn ìmísí ewì ni mo ní tí mo fi kọ ewì. ọ̀rẹ́ mi kan wá ó fẹ́ yá ó wá bá mi pé ìtàn ewì rẹ̀ yìí ń sọ di ìtàn mo wá ní èmi mo lè rò mí èmi mo lè iṣẹ́ mi èmi ní sọ nǹkan mi dìtàn mo ti pẹ̀lú ẹ̀ sínú. yàtọ̀ síyẹn a tún ní àwọn ewì tá a kọ sínú iṣẹ́ àwọn míì. yàtọ̀ sílẹ̀ yìí mo ní ìwé tó jẹ mọ́ eré onítàn tí mo mọ̀ọ́mọ̀ kọ fúnra mi gbogbo ẹ̀ wà wájú mi o. nígbà tí ó wá di pé a gbọ́dọ̀ fi ìmọ̀ kún mọ̀ kí iṣẹ́ wa kó lè tẹ̀síwájú a tún ní ìwé tá a kọ lórí fágúnwà pẹ̀lú àwọn onímọ̀ bíi tiwa ìyẹn náà wà níwájú mi. ìyẹn tó jẹ́ bí ìwé nìyẹn o ká wá tó sọ ẹgbẹ̀lẹ̀ tó jẹ́ bíi 20 tó wà as journal articles torí pé níbi iṣẹ́ wa yìí journal articles yẹn òun ló gbé wọn jù láti fi tètè gòkè òun lè àwọn kọ́kọ́ ń tẹpẹlẹ mọ́ nígbà tó bá gòkè tán nǹkan tí mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ ni pé owó kọ́ làwọn á lé púpọ̀ àkàdá ò lé owó o kó o ní orúkọ kó máa dárúkọ ẹ káàkiri òun làwọn á lé torí náà ohun tó jẹ mọ́ kò yẹn kọ́ la máa ń gbé síwájú ohun tó jẹ mọ́ pé wọ́n ṣàìtẹ́ ń bí wọ́n ṣàìtẹ́ ń bí wọ́n ṣàìtẹ́ ń bí jọ́nà nìyẹn. bọ́kọ́ ti ń japá mọ́nú bẹ́ẹ̀ láyà ń kọ́lé mọ́lé bọ́kọ́ ti ń fìdí fọ́gbà bẹ́ẹ̀ láyà ń kasẹ̀ mọ́sẹ̀ ó kọ́lé tán ó tún ra mọ́tò sí i ìjà lára òun wá bò áyà báyà gbé gbá kò mọ́ gbé báwo ló gbé ó dọ̀ràn ọkọ ń fò tàà bí olówó oko ó níbi apè lórí ẹnìkan fi tẹlẹ̀ ó gbàgbé pé bó ṣe wolúwa ní sọlá bó welédùn àdọ́kọ lọ́lá bó sì wà á fọlá rẹpẹtẹ fáya gbogbo akọ tí ń bẹ nílé yìí ẹrẹ̀ ẹ̀yìn ọ̀rọ̀ wò ẹrẹ̀ ẹ̀yìn wò kẹ́ ẹ pè rere sábo bọ́ọ̀bùrú ẹ ní kọ́lé tá a kọ̀ tá ò gbé bẹ̀ bó bá ya arọ ta ní ó gbé borí bá dáya ẹni lọ́lá kò séèwọ̀ nínú ká fọlá aya yan gbélédùn á sì fọlá tọkọ lọ́rùn kò séèwọ̀ nínú ká fọlá ọkọ rìn ẹ̀yin ọkọ ìwòye ẹ̀rọ ore ẹ̀ bá gbìmọ̀ pọ̀ kẹ́ ẹ̀rọ ore kábo kí takọtabo lè gbáyé ìrọ̀rùn. nǹkan tí mo kọ́kọ́ fẹ́ kẹ́ ẹ mọ̀ ní wípé dìpámẹ́ǹtì yẹn kò wà fún Yorùbá. dìpámẹ́ǹtì wa ẹ̀ka ẹ̀kọ́ wa Linguistics Ìgbò àti Yorùbá òun la máa ń kọ́ ń bẹ̀. àdẹ kì í ṣègbè o torí pé ò bá jẹ́ Yorùbá ni ẹ tán fi ẹ́ síbẹ̀ ẹ̀ka mẹ́tẹ̀ẹ̀ta ló dúró fún ò dúró fún ara ẹ̀ torí náà àfojúsùn wa à ń kó ọmọ mẹ́tẹ̀ẹ̀ta à ń kó wọn lò pọ̀ bọ́ ni ìyẹn kọ́kọ́ ṣe pàtàkì.
nǹkan kan tí mo tún fẹ́ kákèsí ni pé bí àwọn èèyàn ṣe ń ka Yorùbá sí títí dìsìn náà ni ó jẹ́ pé ní ọ̀pọ̀ ìgbà wọn kì í ka Yorùbá sí o. Bí mo ṣe ń sọ̀rọ̀ bóyá làwa lecturer ta wà tá à ń kọ́ gbogbo Yorùbá core courses bóyá la ju 5 lọ. Torí ọmọ wa ò pọ̀ ní ṣá o, torí bọ́ ọmọ bá ṣe pọ̀ sí. Ṣùgbọ́n nǹkan tí a lè sọ pé a gbé ṣe ní gbòógì ni wípé jọ́nà wa àjì ká tó débẹ̀ ní ọ̀pọ̀ gba àwọn papers tó máa ń wà níbẹ̀ it will be in English. Tó bá ti ń jẹ́ English yẹn á fì sí apá linguistics. Ṣùgbọ́n gbà tá a débẹ̀ both Yorùbá and English bilingual àbí òun là ń gbé jáde níbẹ̀. Àwọn ọmọ wa a tún ti dájú wípé ojú máa ń ti ọ̀pọ̀ wọn pé ó ń ṣe Yorùbá. Ṣé nǹkan tí mò ń sọ yẹn tẹ́ bá bí wọ́n ẹ̀rọ ní linguistics làwọn ń ṣe Yorùbá ló ń ṣe kọ́. Ṣùgbọ́n tí wọ́n bá ní department wo ló ti wá á ní department of linguistics. Ṣé pé irú àwa tá a jẹ́ tíṣà wọn báyìí bá débì kankan tán bá ní you don't know her, she's from department of linguistics kí àlàwà ti máa correct wọn and African languages. Ẹ má gé African languages aspect of it dànù. Because tẹ́ bá ti sọ bẹ́ẹ̀ tẹ́ bá ti wá sọ bẹ́ẹ̀ yẹn the next question tí àwọn èèyàn wọ́n máa ń bi èmi ni pé abala wo alẹ́ wà ń bẹ̀ mà Yorùbá literature ni kí lẹ wá ń ṣe ń bẹ̀ dẹ̀ máa ṣàlàyé àwọn nǹkan tẹ́ ń ṣe ń bẹ̀. A jẹ́ kí nígbà tí mo jẹ́ olórí ẹ̀ka ẹ̀kọ́ a jẹ́ kó àwọn ọmọ yẹn kí wọ́n lè ní ìgboyà nínú ara wọn tẹ́ máa ń pè ní self confidence lóríṣiríṣi ọ̀nà dẹ̀ láti ṣe. Ìkíní ni wípé a bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn kọ́ọ̀sì tí wọ́n fi mọ́ polongo wa. Ṣé à ń pé àwọn kọ́ọ̀sì kan wà tán fi mọ́ polongo wa. Ẹni tó dẹ̀ bá mi ṣe olùkọ́ tó múṣẹ́ yẹn lọ́kùnkúndùn ó ní ọ̀mọ̀wé Bídèmí Bọ́lárìnwá. Tá a bá ti fẹ́ ṣe quadrangle wa láti ṣe níbí níta gbangba ń bì oúnjẹ wà ń bẹ̀. Nígbà tá a bá fẹ́ ṣe àwọn oúnjẹ ìbílẹ̀ wa gbogbo fákọ́tì yìí la máa ń bọ́. A gbé kámẹ́rà wá báyìí a máa pariwo ni wọ́n wá máa ẹ mọ̀ pé àwọn gbogbo fákọ́tì a máa wò wá bí ìran pé Yorùbá dá báyìí. Ká tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn kọ́ọ̀sì tó jẹ́ pé bí ọmọ 10 ọmọ 15 ló máa ń ṣe ìgbà tó pẹ́ ni àǹtí yẹn sọ wípé àwọn ọmọ ti ń pọ̀ jù torí ọmọ 150 wọ́n wá register for the course. Bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí yunifásitì ti fún wa ní owó to equip our kitchen. Pé ẹ̀ ń ṣe tó báyìí torí pé bá a ṣe ń ṣe yẹn àwa ní partners from outside àwọn ilé iṣẹ́ Maggi gbogbo wọn nọ́mbà wa náà wá ń dòwò pọ̀ pẹ̀lú wa gẹ́gẹ́ bí kí la dẹ̀ ń ṣe à ń gbé àṣà lárugẹ. Nǹkan míì èmi ni mo máa ń kọ́ practicals in Yorùbá oral literature. A wá sọ fún àwọn ọmọ yẹn pé ó ti tó gẹ́ a lè máa ṣe ní kọ̀rọ̀ gbangba lókùtà ti máa ṣe. La bá bẹ̀rẹ̀ adáṣọ fún wọn àǹkó tó bá ti ń ṣe nǹkan àwọn ọmọ wa náà bá wọn ṣeré ń bẹ̀. Wọ́n ti fẹ́ pa owó pa bí geology fẹ́ ṣe conference àwa ni wọ́n fẹ́ ṣe lè àwa ni wọ́n fẹ́ ṣe tàn àwa ni ata àṣà yẹn wọ́n dẹ̀ bá wa rà á. Àwọn HOD tán dẹ̀ wá bí òun náà build ẹ̀wọ̀n kan tiẹ̀ tún ṣiṣẹ́ ju bí mo ṣe ṣe lọ. Ti linguistics ò ní òǹkà o ṣùgbọ́n tí Yorùbá yẹn òun là ń sọ fún wa. Ètò wá dùn mọ́ mi nú jù ni wípé ibi tí mo ti ń gbọ́rọ̀ àwọn ọmọ tá a kọ́ tèmi kọ́ gẹ́gẹ́ bí ẹnìkan ní LIY 252. Wọ́n wá máa ń dọ̀bálẹ̀ kí mi bí ni pé màmá ẹ ṣé ẹ fún wa lóúnjẹ torí nǹkan tá a fẹ́ nìyẹn. Àfẹ́ kàn kọ́ wọn kán máa lọ ṣiṣẹ́ tíṣà èlò náà fẹ́ fún wọn ṣe tíṣà. Wọ́n ò rẹ́dì láti ṣiṣẹ́ èlò náà fún tíṣà mi ò mọ iye tán fún wọn. Ṣùgbọ́n owó tán gbà tán bá lọ ṣe ẹ mọ̀ pé eléré máa ń lówó lọ́wọ́. Eléré lówó lọ́wọ́ gàwó ní dírámà lọ. Torí bó bá ṣe mọṣẹ́ yẹn tó náà máa fowó fò lórí.
torí náà wọn kan tí ẹ fẹ́ ṣe iṣẹ́ ẹ̀kan ni wọ́n màmá aléré ní kinní kan ni wọ́n pè wá sí wedding kan wọ́n pè wá tèmi náà bá dẹ̀dẹ̀ birthday báyìí wọ́n máa ń rolling oríkì sórí WhatsApp mi ni tá a máa kì mí kíkan tó pé wọn náà mo rí kì mí bó ló ṣe fẹ́ kọ́ṣẹ́ mi 252 tó ní mo rí kì mí ó tó fẹ́. àrìn pé mo tún mọ orílẹ̀ àwọn bàbá tó bí ọ̀ní ọmọ nílé tápàlẹ́ ń pé Olúbísí ọmọ ẹranko yáyò tápà mo kùtù mo jókòó sọ kí n tó tọ́ya lọ eré gègèlè ẹ̀wẹ̀yìn èmi tí mo yàn rẹ́ mo yàn tápà lálẹ́ nílé Olúbísí irú túbá atátúbá tìmátì ìtúbá ìpọ́tọ́rọ́ tọ́lọ́hún ò ní túbá o ìpọ́tọ́rọ́ tọ́lọ́hún ò ní túbá ọ̀tẹ̀tẹ̀ fojú rẹ̀ rì mọ́ òbò ọ̀tẹ̀tẹ̀ ń lé o máa gbọ́n mi rere níjọ́ ọmọ gbọ́ pélé tápà ń jó mo sáré mo fẹ́ bòdò ọ̀yà lọ wọn nítorí kíni mo nítorí àsọkọ́ o torí àsọkọ́ torí ẹ̀wù kọ́ torí ìsásùn ẹja ni àlùmíyàn dùn ọkà lódì kókó. ìṣípayá ó máa ń wà o lára nǹkan tí ó máa ń jẹ́ kí òǹkọ̀wé kọ̀wé ṣùgbọ́n ìrírí ló bí eléyìí ìrírí ló bí eléyìí púpọ̀ nínú nǹkan tó wà ń bí òun ló ṣojú mi kòró nǹkan tó dẹ̀ jẹ́ kí n kọ síta ni pé ṣe pé ní ọ̀pọ̀ ìgbà a máa ń bú ìjọba mo wá nínú àwọn ìrírí kan tí mo wá rí nínú ìrìnkèrindò mo wá rí i pé àwọn ọmọlẹ́yìn gan-an àwa là ṣe eré ṣóyè yín o ìdí nìyẹn gbà tí mo ní ìrírí yẹn gbogbo ẹ̀kọ́ ni òótọ́ o ṣẹ̀mọ̀ gẹ́gẹ́ bí òǹkọ̀wé ó lè jẹ́ nínú tẹ́ bá rí bóyá bíi idán 10 nínú ìwé kan ó lè jẹ́ ẹyọ kan nínú ẹ̀ ni ó ṣẹlẹ̀ gangan gbogbo yòókù ẹ máa fi ọgbọ́n ọnú bẹ́ẹ̀ ṣe ń kọ̀wé yẹn lè máa fi gbé. tá a bá dẹ̀ ń sọ nípa ìrírí ó lè má jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ sẹ́ni tó súnmọ́ ẹ nǹkan tó ṣẹlẹ̀ láyìíká ẹ gbogbo ẹ̀ ló ń sopọ̀ tó ń jẹ́ ìrírí ìrírí ló bí eléyìí o kò déédéé ṣàn wá. Àkùkọ gàgàrà ǹlẹ́ o àkùkọ gàgàrà àkùkọ gàgàrà tí ò fẹ́ kílẹ̀ ó dún àkùkọ gàgàrà tí ò fẹ́ kílẹ̀ ó gbin bọ́mọ èké fẹ́ dìde lára irú wọn wọ́n á lárùn gàrà kọ́mọ òun níkò wọ́n á pe tí àti gbórí ẹ̀ wọlẹ̀ wọ́n á pèrò àti pa á lẹ́nu mọ́ bó o wá ìrànwọ́ dọ́dọ̀ irú wọn wọ́n á ní káàṣà ó mà pẹ́ o ìbáṣàná ló wá ni ń bá ràn án lọ́wọ́ irọ́ funfun báláwú ló kẹ́nu irú wọn bélédùà bá sì pàpà ran ọmọ náà lọ́wọ́ wọn á lọ́mọ kékeré ìjọ́sí ìjọ́ wo ló dáyé tó fẹ́ lórúkọ. róore ewì lòun o tẹ́ bá dẹ̀ ń sọ̀rọ̀ nípa ewì bá a ṣe máa ń kọ ewì ó yàtọ̀ sí bá a ṣe máa ń kọ eré onítàn tàbí bá a ṣe máa ń kọ ìtàn àròsọ ní ọ̀pọ̀ ìgbà ò lè jókòó kó kọ ewì lẹ́ẹ̀kan òun kọ ewì lẹ́ẹ̀kan tó jẹ́ ìwé o ò lè jókòó báyìí kó kọ́ ń jọ kan collection ni torí náà nǹkan ohun tó ń bí ọ̀kọ̀ọ̀kan ó yàtọ̀ ṣé àmọ̀ yín pé Adébáyọ̀ Fálétí kọ́ ló ń bá wa dẹlẹ̀ fèèyàn rẹ̀ nínú ewì ẹ̀ tó pè ní dídákẹ́ akéwì ó sọ nǹkan kan ó ní níjọ́ tẹ́ bá rákéwì tó dákẹ́ ẹ má bínú akéwì ń wí nǹkan nú ni níjọ́ tẹ́ bá rákéwì tí ò tiẹ̀ sọ̀rọ̀ ó ní ẹ má bínú ó ní akéwì ń wí nǹkan nínú ni gẹ́gẹ́ bí akéwì nǹkan máa sọ níkù ẹ bó bá ṣe ń rí ó wá tún sọ nǹkan kan tí mo fẹ́ pàkíyèsí wá sí ó ní omi báyìí tí òjò àgbẹ̀ lójú ó lè dénú akéwì kó dòkun omi tí òjò àgbẹ̀ lójú ó lè dénú akéwì kó dọ̀sà ẹ̀fúùfù tó dẹ̀ mí òkun lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ó lè dénú akéwì kó má joru ẹnu lọ inú akéwì gbẹ ọ̀sà inú akéwì gbẹ ewu inú akéwì sì gbomi tó mọ́ gara. níjọ́ tí ẹ bá rákéwì tó dákẹ́
ẹ má bínú, akéwì wí nǹkan nínú ni. Níjọ́ tẹ́ ẹ bá pàdé akéwì tí kò sọ̀rọ̀, ẹ má bínú, akéwì wí nǹkan nínú ni. Ṣùgbọ́n ta ni mọ tákéwì ń rò nínú? Ta ni lè mọ̀rọ̀ tí ń bẹ lódò ikùn ọmọràn? Ta ni morin tákọrin fẹ́ kọ lẹ́nu? Omi tí kò jàgbẹ̀ lójú, ó lè dénú akéwì kó dòkun, ó lè dénú akéwì kó dọ̀sà. Ẹ̀fúùfù tó sì ń mòkun mọ̀sà, ó lè dénú akéwì kó má jòrò ẹnu lọ. Inú akéwì gbọ̀ṣẹ̀, inú akéwì gbèwú, inú akéwì sì gbomi tó mọ́ gaara. Ṣùgbọ́n bí ẹ bá pàdé akéwì lọ́nà tó doríkodò tí kò sọ̀rọ̀, ẹ má bínú, ẹ má ṣèbàjẹ́ akéwì lẹ́yìn. Akéwì ń wí nǹkan nínú ni. torí náà kọ́ ọ̀rọ̀ bá a ṣe ń kọ ewì ó yàtọ̀. Akéwì lè máa lọ kó rí ìṣẹ̀lẹ̀ kan kó wò ó pé kí leléyìí, kó délé kó má lè sùn níbi tó bá ti ń ro àròjinlẹ̀, torí pé ara àbùdá akéwì ni. Akéwì gbọ́dọ̀ ní àwòfín, akéwì gbọ́dọ̀ ní àròjinlẹ̀. Níbi tó bá ti ń rò tó ń rò tó ń rò pán ìmísí, ibi tí ọ̀rọ̀ mi sí tó ti wá nu, ibi tí ìṣípayá ti wá nìyẹn, á mú bírò rẹ̀ á kọ. Gẹ́gẹ́ báwa ṣe mọ̀ pé kí wá ṣe pé àwa jákéwì lásán, à ń kọ́ àwọn ọmọ wa bọ́n ṣe ń ṣe. Ara nǹkan tá a máa ń kọ́ àwọn ọmọ wa ni wípé tó o bá ti kọrú ewì bẹ́ẹ̀ lọ fi pamọ́, lọ fi pamọ́. Bí ìmísí yẹn ṣe ń wá lọ fi pamọ́. Torí náà nǹkan tí n bá bẹ̀rẹ̀ sí ní mú ewì kọ̀ọ̀kan tó wà nínú rore, mo lè sọ nǹkan tó bí, ìṣẹ̀lẹ̀ tó bí, nígbà tí adélé tá a lè sùn tó yẹ pé lóru ọ̀gànjọ́ lọ mú bírò. Ìmíì nínú mọ́tọ̀. Ṣé gbọ́ pé ṣé mo sọ pé mo gbaṣẹ́ tíṣà ládó? Ó dàbẹ̀ pé mo sọ mọ́rọ̀. Àìmọye ewì ni mo kọ nínú bọ́ọ̀sì. Bá a ṣe ń lọ nínú bọ́ọ̀sì tó ń gbé mi bọ̀ látàdó sí Ìbàdàn, mi ò ń gbé mọ́tò lọ, tó mo máa ń wọ public ọkọ̀ èrò ní. Nínú ọkọ̀ èrò yẹn mo lè iwájú máa ń sábà ń jókòó sí, torí èmi ni mo kọ́kọ́ máa, tí n bá fẹ́ lọ màá jí lọ ní, tí n bá dẹ̀ ń padà bọ̀ mọ́tò tó ń bọ̀ Ìbàdàn láago 2 èmi náà lè rò tá kọ́kọ́ débẹ̀, torí náà iwájú báyìí ni àwọn dẹ́rẹ́bà yẹn ti dá mi mọ̀. Mo àmú bírò níjọ́ tí ì bá ní ìwé, ó lè jẹ́ toilet roll àbí kí la máa ń pè é. Bí mi sì yẹn ṣe ń wá ni màá ra bẹ̀rẹ̀ sí ní máa kọ́ sílẹ̀, màá fi pamọ́ sínú báàgì mi. Nígbà tí n bá délé ń lọ ṣe àyẹ̀wò rẹ̀ ibi tá a bá fẹ́ tún gbé àgbẹ̀. Torí náà ó lè jẹ́ ọlọ́pàá ló ṣe nǹkan kan tó bí mi nínú lójú pópó kí n máa wò pé ọlọ́pàá Nàìjà, níbi tó ti ronú ọlọ́pàá Nàìjà, ewì kan ti ń jáde. Ẹ má yẹ ká dá àwọn ọmọ bàbá ọ̀hún lẹ́bi o. Bóyá ní bàbá tá à ń wù yìí tọ́jú wọn nígbà tí ó yẹ. Ẹni tí ò bá sì dá mi síwájú kò lè rí ilẹ̀ tútù tẹ̀. Ṣé rí àfàgò kẹyìn àparò yẹn, ẹ̀kọ́ pọ̀ ń bẹ. Ẹ̀kọ́ àkọ́kọ́ ni pé téèyàn bá wà ní ilé iṣẹ́ ìjọba, a gbọ́dọ̀ rí iṣẹ́ ìjọba yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ ara ẹni. A gbọ́dọ̀ bà ilé iṣẹ́ ìjọba jẹ́ nípa ìkówójẹ, ìṣòwò ilé iṣẹ́ báṣubàṣu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kọ́ àkọ́kọ́. Ẹ̀kọ́ kejì, a gbọ́dọ̀ ṣọ́ra fáwọn obìnrin, pàápàá àwọn tí ọkùnrin tán jẹ́ olójú kò mú ò lọ. Ṣé wọn pé àwọn ọkùnrin kan wà, wọ́n á níyàwó sílé o, ìyàwó tó dáa lọ́ọ̀dẹ̀ o, wọ́n á máa ṣe àgbèrè, wọ́n á máa fẹ́ obìnrin kiri. Ṣé nǹkan tí mò ń sọ yé yín? N tó máa mú wọn kó wo lu iṣẹ́ gẹ̀gàn nìyẹn. Ṣé àgbẹ̀ téèyàn bá ti ń kóbìnrin kiri yóò sanwó irun tí ó wé, tí ó gbé sórí wíìgì, yóò sanwó bàtà tóńtó tí ó wọ̀, yóò gbére hòtẹ́ẹ̀lì, yóò gbére gbogbo ẹ̀. Sálárì rẹ̀ ò sì gbé o. Ó di dandan kó kọjá àyè ẹ̀. A gbọ́dọ̀ ṣọ́ra fún ìkóbìnrin gan. Ẹ̀kọ́ míì tó tún wà níbẹ̀ ni wípé, torí mo sọ pé ó lè gẹ́ ìṣẹ̀lẹ̀ kan, ṣùgbọ́n oríṣiríṣi, ká ṣọ́ra fáwọn wòlíì èké. Àwọn wòlíì èké pọ̀. Ibì kan wà tí mo ti ṣe ìfẹ̀dáṣẹ̀fẹ̀ ń bẹ̀ yẹn. Wòlíì tá máa fẹ́ gbogbo obìnrin tó bá ti wá sí ṣọ́ọ̀ṣì rẹ̀. Bánú sọ, mọ́ bá wòlíì sọ, málú sọ, mọ́ bá àfáà sọ. Tó o bá níṣòro o lẹ́nu, tó o bá jẹ́ lẹ́sìn, ẹ̀sìn tó o bá ń sìn, lọ bá Ọlọ́run ẹ sọ̀rọ̀, á gbọ́. Torí pé àwọn wòlíì èké, àfáà èké, babaláwo tó ń parọ́, wọ́n kún gboro.
tá a máa fìyàn jẹun ju gbogbo ẹ̀ lọ o. Mo fẹ́ kéèyàn mọ̀ pé àṣegbé ò sí o, àṣepamọ́ ló wà. Ọ̀gá mi ni Akínwùmí Ìṣọ̀lá. Wọ́n kọ́ mi nígbà tí mo wà ní University Ife. Àwọn ni wọ́n kọ́ mi ní drama. Àwọn ni wọ́n kọ́ mi ní novel nígbà tí mo wà ní BA. Nígbà tá à ń ṣe masters, àwọn ni wọ́n kọ́ wa ní drama. Wọ́n tún kọ́ mi níṣẹ́ kan tí mi ò rántí báyìí. Àwọn gangan wá ni wọ́n jẹ́ supervisor mi. Ìgbà tí mò ń ṣe PhD, wọn kì í ṣe supervisor mi mọ́, ṣùgbọ́n àwọn ni wọ́n jẹ́ ọ̀kan lára àwọn olùkọ́ tí wọ́n kọ́ wa ní yunifásítì. Àtìgbà iná dẹ̀ ti mú mi bíi ọmọ tó ṣe ń pé ọmọ tí ó bá já ṣàmú kékeré báyìí ló ti ń ṣẹnu ṣàmúṣàmú. Wọ́n ti rí i pé ọmọ yìí oníbìírè, àwọn dẹ̀ gbọ́dọ̀ gbé ẹ pọ̀n. Èyí tẹ́ ẹ máa ń pè ní mentoring. Láti kékeré báyìí náà ti ń gbé mi pọ̀n tí wọ́n ti ń kó wa jẹ. Ìyẹn Akínwùmí Ìṣọ̀lá olùkọ́ mi ni. Ṣé rí alàgbà Òkédìjí, ìgbà tí mo kọ́kọ́ ní tí mo mọ̀ wọ́n báyìí bí ẹnìkan sẹ́nìkan àti máa ń kaṣẹ́ wọn, ṣùgbọ́n nígbà tí mo ṣiṣẹ́ lórí iṣẹ́ wọn nígbà tí mo jẹ́ tí mo fẹ́ kọ àpilẹ̀kọ ní ọdún 4 tẹ́ máa ń pè ní long essay àbí project fún BA, ni mo ti lọ bá wọn tí mo ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn. Àtìgbà yẹn náà làwọn náà ti sọ mí dọmọ tó jẹ́ pé títí tán fi kú tán bá rí mi má pè mí pé ṣáláàfíà ló wà. Mo ní ìgbúrò rẹ ni o. Wọ́n ní bí onírèsí ò bá fín gbá máa bí, ètò ti fín kò lè parun. O ò lè sọ wípé o jẹ́ onímọ̀ èdè Yorùbá, o ò lè sọ pé o jẹ́ onímọ̀ èdè Yorùbá kó o má kàn tiẹ̀ kàwé Fágúnwà, kò ṣeé ṣe ni. Ṣé nǹkan tí mo sọ yé yín? Ní yunifásitì nígbà tẹ́mi wà ní ilé ẹ̀kọ́ ní OAU táwa lọ́ngbà University of Ife ní nígbà yẹn, ìwé Fágúnwà jẹ́ ìwé tí wọ́n máa ń fi sí ara àwé tá a máa ń kà ní. Ṣùgbọ́n nígbà tí mo wá gbaṣẹ́ olùkọ́ni níbí, mo rí i wípé odidi símẹ́stà kan sáà kan ni wọ́n á fi kọ́ àwọn ìwé Fágúnwà. Níbi tí Fágúnwà tó ṣe pàtàkì sí tá a bá ń sọ̀rọ̀ nípa ìdàgbàsókè literature Yorùbá lénìí. Torí náà kọ́ a máa ń kàwé, a máa ń tú. Ṣé rí gbogbo ìwé ìbá? Ìwé tí a kọ lórí ìwé tá a kọ ni lórí Fágúnwà, ọ̀tún ìmọ̀ nínú ìtàn àròsọ Fágúnwà, ọ̀kan lára ẹ̀ ni. Ìkan wà níbẹ̀ yẹn, èèbó náà fi kọ yẹn, tí èmi náà ní chapter ń bẹ̀. Odidi ìwé ni tí àwọn Fágúnwà study group ní Amẹ́ríkà tó ń ṣe. Torí náà kí la jẹ yóò tà ní fálétí gbogbo wọn, kò sí èyí tá à ní ìbáṣepọ̀, because o ò lè gé òǹkọ̀wé láì ti kọ́kọ́ ka iṣẹ́ àwọn tó ti ṣáájú. Nínú bí wọ́n ṣe ń kọ́ ìṣọwọ́kọ̀wé wọn ni wọ́n náà ti máa mọ̀ pé bá a ṣe ń lo ọ̀rọ̀ rẹ̀, bá a ṣe ń gbé kalẹ̀ rẹ̀. Torí náà kọ́ Fágúnwà mi ò rí sójú òtòrò ti kú ti pẹ́, rí fọ́tò rẹ̀ ń bẹ̀ àbẹ́ rí fọ́tò rẹ̀ mẹ́rin. Ṣùgbọ́n iṣẹ́ wọn ó ń jẹ́ ìmísí fún wa títí di èní. Bẹ́ẹ̀ náà ni fálétí. Èmi ò sí nínú ẹgbẹ́ kílẹ̀ pé ẹgbẹ́ òǹkọ̀wé o, mi ò sí níbẹ̀. Wọ́n gbìyànjú bàbá Akínwùmí Ìṣọ̀lá, ó gbìyànjú àti mú mi lọ bẹ̀. Bàbá Ládẹ̀gẹ́ Òkédìjí gbìyànjú àti mú mi lọ bẹ̀, ṣùgbọ́n èmi ò lọ. Kí dẹ̀ ṣe pé mò ń bá wọn jà o. Ṣé rọ́jọ́ tó máa ń ṣèpàdé wọn, ìjọ yẹn èmi máa ń ní ìpàdé míì. Ẹ̀ẹ́dẹ̀lélẹ̀ wà nínú ẹgbẹ́ kẹ̀ má lọ pàdé. Ọmọ ẹgbẹ́ onímọ̀ èdè Yorùbá lèmi, Yorùbá Studies Association of Nigeria, òun lèmi ń ṣe lójú méjèèjì. Ṣùgbọ́n
ṣe rí ìyàtọ̀ díẹ̀ ló wà. A rí àwọn ọmọ ẹgbẹ́ wa tó jẹ́ Yorùbá Study Association of Nigerian members tí wọ́n tún jẹ́ ọmọ ẹgbẹ́ akọ́mọlédè o. Ìyàtọ̀ kékeré ló wà láàrin wa. Ṣé rí àwọn ẹgbẹ́ akọ́mọlédè wọ́n fì sí àwọn olùkọ́ni ní primary school and secondary schools. Ẹgbẹ́ onímọ̀ èdè Yorùbá á fì sí university lecturers, college of education lecturers. Ṣùgbọ́n báyìí o, àwọn ẹgbẹ́ akọ́mọlédè tó jẹ́ secondary school teachers àwọn náà wà nínú ẹgbẹ́ wa. Adẹ̀jọ́ ń ṣiṣẹ́ pọ̀. A fẹ́ ṣe èdè perí gan báyìí tó jẹ́ pé àti ẹgbẹ́ akọ́mọlédè àti ẹgbẹ́ onímọ̀ èdè òun ni a jọ ń ṣe papọ̀. But personally mi ò ṣe registered member ẹgbẹ́ akọ́mọlédè. Wọ́n máa ń pè wá ká wá bá wọn ṣe nǹkan o, a dẹ̀ máa ń lọ. Túnjí, bóyá ìdí nìyẹn tí àwọn ọmọbìnrin fi pín ọkùnrin sí méjì ìsọ̀rí kínní. Ọkọ ìkejì ni bàbá ọmọ. Àwọn ọkùnrin tí kò bá ti níláárí o, bàbá ọmọ. Bísí, àdúrà tèmi tilẹ̀ máa ń gbà ni pé kí Ọlọ́run ó ràn mí lọ́wọ́ láti lè ṣe ojúṣe mi gẹ́gẹ́ bí ọkọ àti bàbá nílé. Síji, olórí àdúrà nìyẹn. Túndé ń kí àwọn ènìyàn kiri. Túndé, ẹ kú ìjókòó gbogbo wọn, ẹ kú ìnáwó sà. Ìpèníjà pọ̀ rẹpẹtẹ. Ṣé rí níjọ́ tí wàhálà ti kọ́kọ́ bá literature ní ìgbà tí àwọn ìgbìmọ̀ kan, mi ìmọ̀ àwọn tó wà ń bẹ̀ o, mo rò pé lára àwọn èèyàn wa tí wọ́n ń ṣiṣẹ́ fún àjọ WAEC tí wọ́n ti sọ wípé kán yọ language àti literature sọ́tọ̀. Ní sáà kan wọ́n yọ language aspect sọ́tọ̀, wọ́n yọ literature aspect sọ́tọ̀. Ṣó ti yé yín? Náà wá sọ èyí tó gé abala gírámà yẹn tán ti ń kọ́ àfahàn fètè pè àfèrìgì pè bí linguistics aspect ṣá. Ṣó yé yín? Ó ní ó jẹ́ dandan fáwọn ọmọ. Ètò jẹ́ literature yẹn wọ́n wá sọ di bó bá fẹ́ ni. Ṣó ti yé yín? Bó ṣe di àwọn ọmọ òde fẹ́ kàwé tẹ́lẹ̀, ẹ wá fún ní pé kán bá ṣe tó bá fẹ́. Báwọn ọmọ ṣe ń ṣe nìwọ̀n o. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà tí àwọn tí wọ́n rí àṣìṣe, torí pé gbà tí àkọ́kọ́ tó bá gbà wọ́n ọmọ àgbà ṣe ń gbọ́ mi ní WAEC, àwa àgbà pé kó wá ṣe Yorùbá kò ní lè kọ́ Yorùbá dáadáa. Àwa bí pé bóun ló ṣe gbà ṣé mọ̀ yín pé ẹ̀yin tẹ́ bá nímọ̀ èdè dáadáa, the syntax aspect, syntax, morphology, phonology is mathematical. Ṣùgbọ́n nínú literature ní ìmọ̀ àṣà tó ní literature yẹn wà. Tó bá fẹ́ mọ̀ nípa àwọn tó ní literature yẹn, bóyá bó bá fẹ́ mọ̀ nípa Yorùbá báyìí ó gbọ́dọ̀ mọ̀ lọ sínú literature wọn. Àwọn ọmọ ò máa ṣàmọ́, wọn ò mọ̀wé mọ́, wọn ò mọ gbogbo ìjìnlẹ̀ ọ̀rọ̀ mọ́. Náà ni ewu lélẹ́yìí o. Mo rò pé àwọn ẹgbẹ́ onímọ̀ èdè Yorùbá, ṣé tí mo sọ lẹ́ǹkan Yorùbá Study Association àti àwọn ẹgbẹ́ akọ́mọlédè Yorùbá náà wá tún kọ ìwé ránṣẹ́ sí àjọ WAEC pé a ti ṣàṣìṣe o, ẹgbẹ́ dákun ẹ tún bá wa kọ́ ọmọ lùpọ̀ bọ́. Mo dẹ̀ rò pọ́n ti ń kọ́ ọmọ lùpọ̀ bọ́ báyìí. Tó ti yé yín sìn, yóò tẹ̀síwájú láṣẹ Èdùmàrè. Ìpèníjà míì, àwọn òbí ò fẹ́ ràwé. Mọ́kọ̀wé lọ sùkúù ní ìsìn, wọ́n mọ̀ lórí mọ̀ lọ́rùn ni. Bóun ló sì ṣe ń ṣe lítírésọ̀ láì ràwé? Èmi ò tí ì rí ẹni tó ń ṣe lítírésọ̀ láì ràwé láì kàwé. Torí mo rántí pé látìgbà táwa ti wà ní ilé ẹ̀kọ́ girama lẹ́tí mọ̀ pé tẹ́ bá fẹ́ dáhùn ìbéèrè nínú lítírésọ̀ pé nǹkan tí òǹkọ̀wé ń sọ ni pé corruption wà ní Nàìjíríà, àbí ìwà àbàjẹ́ káṣowó ìlú báṣubàṣu. Ó mú àpẹẹrẹ láti inú ìwé literature yẹn láti kí nǹkan tó sọ lẹ́yìn. Ìgbà yẹn ni àtọ́gbà ọgbọ́ pé lóòótọ́ ni Fágúnwà sọ bẹ́ẹ̀ pé kì í ṣe nǹkan tó kàn rí ló sọ. Ṣóyè ẹ̀ ń sìn? Torí náà nǹkan àwọn èèyàn ò fẹ́ ràwé o. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn àtẹ̀wétà ìwé tí òwò látẹ̀wétà ń ṣe.
owó látẹ̀wétà ń ṣe ìwé tí ò bá ti jẹ́ pé àwọn èèyàn ń rà wìtìwìtì àtẹ̀wétà ò ní wọn ní fẹ́ gba yín tẹ̀ jáde torí náà báwọn èèyàn wá bá kọ̀wé ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀wétà ni ò kì í bá wọn gbé jáde torí náà ìpèníjà yẹn ó bọ́ sọ́wọ́ òbí ó bọ́ sọ́wọ́ ọmọ ó bọ́ sọ́dọ̀ àwọn àtẹ̀wétà èmi ò ní gbèníjà pẹ̀lú ẹni tó bá mi tẹ̀wé mi o bóyá èmi lèmi ò dẹ̀ wá fín ìdí kókó o torí gbà míì tẹ́fọ̀n bá wá fín ìdí kókó o ṣe rí afàgòkẹ́yìn àparò yìí ìwé yìí fúnra nígbà tí mo kọ́kọ́ tẹ̀ fúnra mi ni mo tẹ̀ ẹ́ fúnra mi tí mo sọ yẹn ni pé mo kó owó fún àtẹ̀wétà ó sọ mo fẹ́ iye ẹ̀dà báyìí iye báyìí lówó ẹ̀ máa jẹ́ ó sọ mo kó fún èmi ni mo mọ bí mo ṣe ta nǹkan mi ṣé nǹkan tí mo tọ́ yé yín ṣe ń pé kò sí ìrìn ẹ kò ní gàánú mo ti sanwó ẹ̀ fún ẹ bákan náà ni mo ṣe fún Róore yìí Róore tó wà ń bì Róore yìí bákan náà ni mo ṣe fún Róore mo kówó fún ẹni tó tẹ̀ ṣùgbọ́n mo wá ṣàkíyèsí kan ipe tó bá tẹ̀wé fúnra ẹ̀ ibi tí ọwọ́jà ẹ bá dé ibẹ̀ ló máa tà á mọ́ kì í ṣe pé kò ta o mò ń jẹun ṣé nǹkan tí mo sọ yé mò ń jẹun ṣùgbọ́n kò rìn tó nǹkan tá a dẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ náà ni pé a mọ̀ wípé ó ṣeé ṣe kí àwọn àtẹ̀wétà yẹn kán rẹ̀yàn gẹ́ ọdún míì wọn láwọn òkàn tí ẹ̀ ta nǹkan kan àta covid òjá ta covid wọn àta bí ò bá dẹ̀ takòtà náà ni nígbà tó ò síbi tán ti ń tà ṣùgbọ́n ọdún kan ṣá mo wá rò pé mo fẹ́ kí ìwé yìí rìn mo wá gbé fún Evergreen Publishers nìbàdàn wa ń bì náà ni kí n tó gbé fún náà mo ṣèwádìí rẹ̀ o wọ́n dẹ̀ sọ pé èèyàn dáadáa ni pé kì í fowó jẹ ó wá ọ́fíìsì ó ní màmá pé òun ò lè ṣe bẹ́ẹ̀ pé library and archival studies níbẹ̀ yẹn ní education ló náà ṣe òun mọ̀ túmẹ̀ àti kí ọ́tà dẹ̀ ti dòwò pọ̀ kò rẹ́ mi jẹ o ó lè rẹ́ mi jẹ kí n má mọ̀ o December ló máa ń fún mi ní royalty mi tó bá dẹ̀ ti di December á bá mi kówó mi ọdún tí ò ta gan mo ní wá mo mọ̀ pé ó ta lọ́dún yìí ó mọ bẹ́ńbẹ́ bí ò mọ bẹ́ńbẹ́ ń ó ṣe kérésì ó sì kówó wá fún mi ṣùgbọ́n ilé ò sọ pé gbogbo wọn ló rí bẹ́ẹ̀ àwọn kan àwọn ọ̀gá wa tẹ́ bá kàn tiẹ̀ ń gbọ́ rírí tá a bá ń bá àwọn ọ̀gá wa tán ti ṣáájú sọ̀rọ̀ wọn ní kọ̀wé mọ́ ṣùgbọ́n ṣe mọ̀ pé tí nǹkan bá ti wà nínú ẹ̀jẹ̀ ò ní jẹ́ kí àtẹ̀wétà kan kó pa èrò mọ́ ẹ nínú wàá máa kọ́ náà ni kì í ṣe gbogbo olùkọ́ ló ń kọ̀wé ṣé nǹkan tí mò ń sọ yé yín kì í ṣe gbogbo olùkọ́ ló ń kọ̀wé àwọn olùkọ́ pọ̀ tí wọn kọ̀wé tó jẹ́ pé ẹ̀bùn táwọn ní torí pé ṣé kí n sọ àṣírí kan fún yín ẹni tó bá ń ṣe lámèétọ́ ó máa ń ṣòro fún wọn láti kọ̀wé tó bá ti kọ́ fúnra ẹ̀ báyìí ìwọ ló kọ́ o nígbà tó bá lọ fẹ́ tún kà yẹn ó fàya pẹ́rẹpẹ̀rẹ ni wọn kọ́ bá ń kọ̀wé ṣùgbọ́n àwọn tí wọ́n ń kọ̀wé ó ranra wọn lọ́wọ́ tẹ́ bá gbọ́ nǹkan tí mo sọ lẹ́ǹkan mo ti ka Fálétí tó pọ̀ gan-an mo ti ka Kíwùnmí Ìṣọ̀lá tó pọ̀ mo ti ka Kédìjí tó pọ̀ mo ti ń ka gbogbo wọn mo ka Fágúnwà mo ka gbogbo ẹ̀ ṣó ti yé yín níbi tí mo ti ń ka yẹn mo lè máa ó lè máa ran ọ̀nà tèmi náà gbà kọ tèmi lọ́wọ́ ṣé nǹkan tí mo sọ yìí ìkejì pàápàá èmi báyìí láti bíi á ti fẹ́ẹ̀ tó ọdún 15 o tí mo ti ń kọ́ kọ́ọ̀sì tó ń pè ní creative writings in Yorùbá kí la dẹ̀ ń kọ́ àwọn ọmọ bẹ̀ bó ṣe lè di òǹkọ̀wé ṣé nǹkan tí mo sọ yé yín nǹkan tí mo ṣiṣẹ́ lórí nígbà tí mo kọ PhD thesis mi ní satire in Yorùbá written plays
ẹ dẹ̀ rí i pé ìfẹ̀dáṣẹ̀fẹ̀ pọ̀ nínú àwọn nǹkan tí Gbénga Adébóyè máa ń ṣe. A fẹ́ sún síwájú, iṣẹ́ yẹn ń lọ lọ́wọ́lọ́wọ́. Èyí tí mo tún ṣe lọ́wọ́ báyìí kì í ṣe èmi nìkan, mo ń ṣe pẹ̀lú àwọn kan, wọn nǹkan tí ẹ̀ ń ṣe Yorùbá scholar o. A bẹ̀rẹ̀ sí iṣẹ́ lórí àwọn oríkì ilẹ̀ Yorùbá, and it's going to be in parts. Ìyẹn náà ó ń lọ lọ́wọ́. Ẹ mọ̀ye abandon wọn ló wà bẹ́ẹ̀ yẹn tá a gbé jáde nígbà tá a bá ráyè. Wọ́n ní bọ́ ọba dẹ́ran àmúdá gan, wọ́n ní ó tọ́jú 100 sáná, wọ́n ní ó tọ́jú 100 ó dìgbò, wọ́n ní ó gbé sí rí ọkà 7 ìjímèrè tọ́jú 100 sáná, ó tọ́jú 100 ó dìgbò, ó mú èso ẹ̀mí sápá ọ̀tún, ó mú èso ògbà sápá òsì ló bá bẹ̀rẹ̀ ló gbé sí rí ọkà 7 lálẹ́ lóya. Ẹ mọ̀ pé ìjímèrè ló gbé sí rí ọkà 7 ní àlùmíyàn dùn ọkà lódì kókó. Ọ̀tọ̀ ní tàpá tí ń tẹ̀pà, ọ̀tọ̀ ní tàpá tí ń ta gúlígúlí o, ṣùgbọ́n tàpá tí ń gbẹ́gùnù ní bàbá wọn àlùmí ìyàndùn ọkà lódì kókó. Ó wà ẹ̀yin lẹ̀ níní, a ní Abrahams tó tóbi gbàǹgbà báyìí kò ṣeé gbé ká, tó ń tú gidi. A ní ti dé lánàá tí wọ́n fi ń tú, a ní tó jẹ́ bilingual tá a tú lédè èbó tá a tú sí Yorùbá. A tún láwọn tí ò kàn tí ẹ̀ tún jáde púpọ̀ tó yẹn, a ní atúmọ̀ ọ̀rọ̀. Ní àfikún sí atúmọ̀ ọ̀rọ̀, a tún ní nǹkan tí à ń pè ní èdè ìperí, Yorùbá meta language. A tún níyẹn tó yẹ pé gbogbo nǹkan tí a lè pé èdè àmúṣiṣẹ́ wa pátá, a ní apá kìíní, a ní apá kejì. Ní ìsìn lọ́wọ́lọ́wọ́ báyìí, iṣẹ́ tí ẹgbẹ́ onímọ̀ èdè àti akọ́mọlédè tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́, bóyá a máa ṣe àpérò wa ní October, lágbára Ọlọ́run ẹ tún ti rí apá kẹta tó tún pọ̀. Owó gidi la fi ṣe akó gbogbo àwọn onímọ̀ jọ ni, àwọn akọ́mọlédè kóra wọn jọ, àwa náà kóra wọn jọ tá a tún fi ń ṣe. Èèyàn lè níṣòro kan o, bó ti wù kó rí, àfẹn tí ò bá wá nǹkan téèyàn ò bá wá léèyàn rí. Ẹni tí ò bá túmọ̀ nǹkan orí afẹ́fẹ́, ní táwa máa ń bá wọn jà sí ni pé kán mọ̀ sí túmọ̀, kán ṣèwádìí tó jinlẹ̀. Àwọn aráàlú èbó kàn ti ẹ̀kúndùn kátikàti wọn, kátikàti kán wá wọn. Ẹni tó ṣe chemistry á jókòó sí Amẹ́ríkà á máa túrọ̀, ìyẹn la lòdì sí. Tó o bá fẹ́ ṣe nǹkan ní àṣepọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń lo nǹkan yẹn, tó yẹ yín, ẹ ṣe bó ṣe tọ́. Èèyàn bá gbé sí malik.com Yorùbá kó ṣàtìgẹ́ ní tó dá, ìbá sì ṣe ibrahim.com kó ṣàtìgẹ́ ní tó tà wá lọ́rùn. Ṣé ti yẹ yín? In fact, ṣàmọ̀ yìí pé èdè Yorùbá ò dúró síbi tó wà pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ ní ìsìn. Láàárín ara wa gan, torí a ní ẹgbẹ́ onímọ̀ èdè Yorùbá báyìí, a ní kí lẹ máa ń pe WhatsApp group, ṣóyè yín, tó yẹ pé àwọn èèyàn wa gbogbo àsìkò kòró yẹn wọ́n kó oríṣiríṣi terminologies sí lédè Gẹ̀ẹ́sì. Ó yá ilé, kí la máa pè é? A whole load tá a ṣe tá a dẹ̀ fọ́n sí orí afẹ́fẹ́. Ìmọ̀ ẹ̀rọ yóò ránṣẹ́ wa lọ́wọ́ ni, kò dínkù, kán ṣàtìṣe lọ́nà tó tọ̀nà. Ọlọ́run ló máa ń fún yàn lámì ẹ̀yẹ, èèyàn ò lè dá àmì ẹ̀yẹ gbà. Ṣùgbọ́n àkọ́kọ́ tí mo kọ́kọ́ gbà tí mo lè sọ pé ó dẹ̀ wù mí púpọ̀ jù láyé yìí, ó ní ìgbà tí mo ṣe first degree tí mo get the best student in Yoruba Literature. Kì í ṣe púpọ̀ o, 50 naira lówó yẹn ń gbà yẹn. Wọ́n tún fún wa lówó gan-an, wọ́n fún wa ní voucher ni, a lọ fi kó ìwé ní University of Ibadan bookshop. Ìwé literature náà la fi kó.
wọ́n sọ pé ìwé literature ní ká fi kó o ṣùgbọ́n ṣe ń pé ibi tí passion ibi tí ìfẹ́ mi wà nìyẹn òun ni ó wù mí jù. Lẹ́yìn yẹn o ní University Ifẹ̀ gangan tí mo lọ wọ́n ti fún mi lámì ẹ̀yẹ ní ọdún kan bá ní ìrántí báyìí o. Àwọn Old Student Association Ibadan chapter as gẹ́gẹ́ bí ìkan lára àwọn tó ń gbé orúkọ yunifásítì yẹn tó ń gbé ga. Ní Ado-Ekiti àwọn akẹ́kọ̀ọ́ mi wọ́n fún mi ní àmì ẹ̀yẹ gẹ́gẹ́ bí olùkọ́ni tó pegedé jù lọ nínú kíkọ́ni ní èdè Yorùbá. Ó wà nílé ọjọ́ 21 oṣù June náà ni àwọn Yorùbá conference tó ń ṣe fún àtàndá wọ́n fún wa lámì ẹ̀yẹ ń bẹ. Mi nǹkan tí ẹ̀ tí ì tú wò mi ìṣíwò mi ìmọ̀ tán kọ sí ó wà nílé. Ní kí wá ṣe kì í ṣe ṣe rí iṣẹ́ mi Ọlọ́run fi rọ̀ iṣẹ́ tí mò ń ṣe Ọlọ́run jẹ́ kí n máa lò ní church mi. Torí náà nǹkan èmi ni máa ń gbùfọ̀ fún bishop mi. Àmì ẹ̀yẹ 2 ni mo ti gbà lórí yẹn torí pé èdè Yorùbá ẹ̀ mò ń lò dáadáa. Ọ̀dọ́mọdé òǹkọ̀wé ṣe rí ọ̀rọ̀ òwe kíkọ kì í ṣe owó lèèyàn kọ́kọ́ máa ń gbé síwájú. Ẹ kéèsì ọ̀rọ̀ mi ò sọ pé owó ò sí lára ẹ o kì í ṣe owó lèèyàn kọ́kọ́ máa ń gbé síwájú. Tí n bá ṣèrántí nǹkan tí mo máa ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ mi tá a bá ń kọ́ wọn ó ní nǹkan tí ó máa ń múyàn kọ̀wé. Àwọn kan ìfẹ́ àṣà wà ń bẹ, ìdíje wà ń bẹ, ẹ̀bùn wà ń bẹ. Ó bí 7 báyìí ni mo máa ń kọ́ wọn. Tí Ọlọ́run bá ti fún ọ lẹ́bùn ìwọ ṣáà máa kọ́. Má rò wípé wọ́n mú royalty wá o wọ́n mú royalty wá o. Ṣé rí orúkọ nígbà míì ó ju owó lọ. Wọ́n ní òun wówó lọ ó pàdé iyì lọ́nà tó bá lọ́wọ́ nǹkan kí ló fẹ́ fi rà iyì náà wà lára ẹ. Mo sọ̀rọ̀ lẹ́ǹkan pé ìwé mi kan wà ìwé tí mo kọ́kọ́ tẹ̀ jáde Àfàgò Kẹrin Àparò pé ìgbà tí mo rí i pé ọwọ́ ọjà ẹ̀ kò tó bí mo ṣe fẹ́ mo wá gbé fún òǹkọ̀wé. Ṣé rí gbogbo fún àtẹ̀wétà gbogbo bí òpinlẹ̀ tí mi ò lè dé ní Kogi gbogbo ẹ̀ ló fọ́. Kó wá bí n bá ti wá lọ bì kan o tá bá ti ní Adejumo mo ti ń gbọ́ yín mo ti ń gbórúkọ yín ẹ̀gẹ̀ ya fọ́tò yín àbí ẹ bá mi ya fọ́tò ẹ bá mi ṣe màmá ẹ fún mi nọ́mbà yín ṣẹ́yìn ògè owó lọ. Torí náà téèyàn bá ti lẹ́bùn ẹgbẹ́ ẹ máa lò ó lọ ẹ má kọ́kọ́ fi owó ṣàwájú owó á bọ́ sí i. Nígbà míì dẹ̀ wá o èèyàn lè kọ̀ọ̀kan kó má yọwó kéèyàn kọ̀ míì kó yọwó kan máa kọ́ lọ. Ìkejì ni wípé ìwékíwé téèyàn bá fẹ́ kọ bí àwọn onídírámà ni tẹ́ bá máa ń wo àwọn dírámà kan mi mọ̀ bóyá ẹ̀yin máa ń wo àwọn dírámà kan bíi Hush ṣe máa ń wo Hush ṣe wo Hush rí Hush Tinsel Battleground Àjọjẹ ẹ rí i pé wọ́n máa ń ní àwọn kan tó ń ṣe research. Ìwé tó o bá fẹ́ kọ o gbọ́dọ̀ ṣèwádìí kínníkínní kó o mọ̀ nípa kókó ọ̀rọ̀ ẹ ní àmọ́ dújúdújú. Torí pé ìwé tá à ń kọ yìí bó ṣe wà láti dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ló wà láti kọ́ni ní ìwà ọmọlúàbí ló wà láti fi ojú àmúwò ayé ẹni lélẹ̀. Torí náà kọ́ o gbọ́dọ̀ ní ìmọ̀ tó péye lórí ohunkóhun tó o bá ń kọ̀ọ̀kan lé lórí. Nǹkan míì tí mo tún fẹ́ gba àwọn tó ń kọ̀wé nímọ̀ràn ni pé èdè tó wuyì
òun ló máa ń ṣàtọ́kùn fún èrò. Púpọ̀ nínú àwọn òwe tó ń kọ nísìnyí ó ní wọ́n fi èdè tó wuyì gbé jáde mọ́ o. Èdè tó wuyì tí ń ṣàtọ́kùn fèrò tí mo sọ òun kì í ṣe èrò mi o, èrò ọ̀gá mi ni, èrò Akéwùmí Ìṣọ̀lá ni. Èmi kọ́ mi mo ní ìpèdè yẹn, Akéwùmí Ìṣọ̀lá ló ní. Ìmọ̀ràn tó dẹ̀ fún gbogbo òǹkọ̀wé pátágbà ni àti tàtijọ́ àti tòde òní. A gbọ́dọ̀ fi èdè Yorùbá tó jinlẹ̀ torí pé kọ́kàn tiẹ̀ tó sọ pé nǹkan jẹ́ literature. Ìyàtọ̀ tó wà láàrin literature àti history tàbí geography tàbí chemistry ó ní lílo èdè lọ́nà tó jinlẹ̀. Nígbà tó bá wá lò kọ̀wé tó lo èdè ṣákálá, ṣé ìyẹn ṣe literature mọ́ nìyẹn? Tó bá tún kọ́ tán gan-an, ẹ jọ̀ọ́ à ń bẹ̀ yín, àkọ́tọ́ tí àwọn onígẹ̀ẹ́sì pè ní orthography tó bá òde òní mu tí ó jẹ́ ìtẹ́wọ́gbà oníkan kíkẹ́ máa lò. Torí tó bá kọ̀wé tó lo àkọ́tọ́ tó dáa, wọn ní bẹ́ẹ̀ rà á. Ọlọ́run má jà sòwò ṣọ́ọ̀tì o. Orúkọ mi ni Ọ̀rẹ́dọlá Ọlámilékan. Mo jẹ́ ọ̀kan lára àwọn olùtukọ̀ ẹgbẹ́ àtẹ́lẹwọ́ níbi tí a ti ń gbé èdè àti àṣà Yorùbá lárugẹ. A dá ẹgbẹ́ àtẹ́lẹwọ́ kalẹ̀ níbi ọdún 3 sẹ́yìn. Ọ̀kan lára àwọn àfojúsùn wa òun náà ni láti máa gbé èdè Yorùbá lárugẹ nípa gbígbé literature Yorùbá lárugẹ. Òun náà ni ó jẹ́ kí a fi dá iṣẹ́ ògbóǹtarìgì kalẹ̀. Kí ni iṣẹ́ ògbóǹtarìgì? Níbi iṣẹ́ ògbóǹtarìgì rẹ̀ náà ni a ti ń gbóṣùbà, a ti ń gbóríyìn, a lè ti ń ṣe àfihàn àwọn àgbà òǹkọ̀wé literature Yorùbá láti lè jẹ́ káwọn aráyé mọ iṣẹ́ ribiribi tí àwọn èèyàn yìí tán ti ṣe fún èdè àti àṣà Yorùbá. Látàrí iṣẹ́ yìí, à ń lérò pé yóò jẹ́ ìmísí fún àwọn akẹ́kọ̀ọ́, fún àwọn ọ̀dọ́ àti fún àwọn tó ń bọ̀ lẹ́yìn láti lè bá mọ̀ pé wọ́n lè jẹ́ èèyàn látàrí ìwé kíkọ. Wọ́n lè jẹ́ èèyàn látàrí jíjẹ́ olùjagun àṣà. Wọ́n lè jẹ́ èèyàn látàrí kíkọ́ àti mímọ̀ èdè àti àṣà Yorùbá wa. Ìdí náà nìyí tí a fi gbé iṣẹ́ yìí kalẹ̀. Ẹ máa bá wa ká lọ. Iṣẹ́ takuntakun làtẹ́lẹwọ́ ń ṣe o. Iṣẹ́ takuntakun làtẹ́lẹwọ́ ń ṣe. Mo sọ̀rọ̀ yín lẹ́yìn. Mo sọ fún ojúgbà mi kan. Mo ní àwọn ẹgbẹ́ kan yọ mí lẹ́nu wọn jẹ́ ń gbádùn. Wọ́n ti fẹ́ fi fóònù dà mí lórí rú. Lẹ́ni yẹn ní ẹ já wọn dànù. Mo ní mi ò lè já wọn dànù. Mo ní ìdí tí mi sì fi lè já wọn dànù ní pé nǹkan tá à ń retí kó yẹ kí àwọn ọmọ tiwa kán máa ṣe tí wọ́n ṣe òun ni ẹgbẹ́ yẹn ń ṣe. Ẹni yẹn ní kíni? Mo ní gbígbé Yorùbá àti àṣà Yorùbá àti èdè Yorùbá lárugẹ ni. Pé èmi ò mọ púpọ̀ nù wọn o, pé ṣùgbọ́n àwọn méjì tí mo mọ̀ nù wọn, mo mọ̀ pé kan ṣèdè èbó àbí? Bó dàbí ṣe ẹnjìníà ni ẹnìkejì àbí lọ́ọ̀yà? Tó mo ló dàbí ẹni pé lọ́ọ̀yà àbí ẹnjìníàrì ṣá, mo ní mi ìrántí. Mo ní kejì yẹn ó dàbí ẹni pé lọ́ọ̀yà àbí ẹnjìníà ni. Mo ní iṣẹ́ tó yẹ kí àwa gan máa ṣe, tó yẹ kí àwọn ọmọ tá à ń kọ́ máa ṣe, tó yẹ kí gbogbo wa máa gbé àṣà àti èdè Yorùbá yẹn lárugẹ. Ká rí i pé Yorùbá kò gbẹ́yìn nínú èdè àgbáyé yòókù. Mo ní ó ní àwọn ẹgbẹ́ yẹn náà gbé lárugẹ tí wọ́n dẹ̀ ń bá wa ṣe. Torí náà ńkọ́ iṣẹ́ takuntakun lẹ̀ ń ṣe. Èmi mọ rírì ẹ̀ gẹ́gẹ́ bí ẹnìkan o. Mo sì mọ̀ pé ẹgbẹ́ wa náà mọ rírì. Mo kàn tiẹ̀ fi ń yangàn láìpẹ́ náà nínú ìpàdé. Torí mo wà lára àwọn executive àbí kí náà máa ń pè wá ní Yorùbá yìí náà. Ìgbìmọ̀ ẹgbẹ́ onímọ̀ èdè. Ó ti yẹ ká ṣe ìdíje, kán ti ṣe ìdíje. Irú ètò ẹ̀ṣẹ̀ ń gò ní.
ìdíje fáwọn tán kọ̀wé láti bí ọdún méjì. Gbogbo àwọn tán dé pàdé mo ní ẹ máa bá mọ́ fa ẹ máa falẹ̀ bí ìgbín ohun tó ẹ ṣe tì ẹgbẹ́ àtẹ́lẹwọ́ ti ṣe bẹ́ẹ̀ ẹ tún jókòó bẹ́ẹ̀ wọ́n tún ṣe mí ìmọ̀ ńlá. Torí náà ẹ ń gbìyànjú mo dẹ̀ mọ̀ yín pé Olúwa túbọ̀ máa ràn yín ṣe. Mo mọ̀ pé ẹ ní ìpèníjà o kò dẹ́ni tó ṣe irú nǹkan báyìí tó ìpèníjà owó wà ń bẹ̀ àti àwọn ìpèníjà tó lè máa hàn sí mi. Ṣùgbọ́n mo mọ̀ yín pé ńgbà tó bá pẹ́ tẹ̀ sí ìlú á túbọ̀ máa dún sí á máa dún sí á máa dún sí ẹ̀ dẹ̀ ṣàṣeyọrí. Àtàwa àtẹ̀yìn Yorùbá ò ní kú lọ́wọ́ yín o. Iwájú báyìí la máa ń bá ojúgun iwájú báyìí lákòókò máa bẹ́gbẹ́ yín. Torí náà kọ́ iṣẹ́ takuntakun lẹ́ ń ṣe èmi sì mọ rírì ẹ̀. Mo dẹ̀ mọ̀ pé àwọn èèyàn gidi tó bá mọ nǹkan tó dáa wọ́n á mọ rírì ẹ̀. Àwọn tí wọ́n gé ọ̀gá ẹgbẹ́ ẹ mọ́ gé oró ẹ̀yìn. Àwọn táǹkì kó gé ẹ mọ́ gé oró ẹ̀yìn. Ìṣọ̀kan lèèyàn fi lù àlùyọ. Ẹ dẹ̀ rí pé mò ń tẹnu mọ́ nǹkan kan gbogbo nǹkan kọ́ lówó o. Ṣùgbọ́n gbà téèyàn bá ti ń ṣe nǹkan tí ò fi owó ṣáájú òwò àtẹ̀lé.